Ẹ káàbọ̀ sí Mashola Gist TV o. Welcome back. Happy Tuesday to you all. Ṣé àlàáfíà ni mo bá yín gbogbo lé ń kọ́? Mo kí gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe ọjọ́ ìbí lẹ́ni ẹ kú ọdún ẹ kú ìyèdùn. Èmi yín á ṣe púpọ̀ ọdún láyé o. Ọlọ́run á jẹ́ kí ọ̀sẹ̀ yìí kó tu èmi àti yín lára ní agbára Ọlọ́run. Gbogbo àdáwọ́lé yín á máa yọrí sí rere o. Gbogbo ẹ̀yin subscribers mo kí yín. Ẹ kú àdúrótì channel wa. Ọlọ́run á nífẹ̀ẹ́ gbogbo yín o. Èní ni 26th of August 2025. Ìdùnnú ayọ̀ ni a fi máa la oṣù yìí já. Ìbànújẹ́ ayé kò ní jẹ́ ti tèmi àti yín. Gist tá mú wá lénìí òun náà ni nípa nǹkan tó ṣẹlẹ̀ ní ààfin bàbá wa. Ṣé mọ̀ pé lánàá mo sọ fún yín ní pé kábíyèsí fún Queen Naomi ní oyè tuntun. Oyè tó jẹ́ pé ó ní ṣe pẹ̀lú ìtẹ́ wọn. Ṣé ẹ dẹ̀ mọ̀ wípé bàbá wèrè ńlá kò sí nǹkan tí wọ́n lè ṣe láti fi jà fún Queen Naomi ìyàwó wọn. A gbọ́ wípé ìkan nínú àwọn sisi wa yìí uncle ẹ̀ ó wá sí inú ààfin láti wá rí bàbá wa erin ńlá. Ṣùgbọ́n pàbó ni ọ̀rọ̀ yìí já sí nítorí ọ̀rọ̀ immunity ni. Wípé kí kábíyèsí kan má gba immunity lọ́wọ́ wọn. And ẹ dẹ̀ mọ̀ pé gbogbo ìgbésẹ̀ tí bàbá wèrè ńlá ń gbé, wọ́n ti fi àyè sílẹ̀ fún wọn láti yí padà tipẹ́. Tó jẹ́ pé wọn ò rí ìyípadà. Tó bá ní ta ló ní sùúrù jù, bàbá wèrè ńlá ni. Bàbá wèrè ńlá ní sùúrù gan-an fún wọn. Torí ta bá ní ká máa padà sẹ́yìn mélòó la fẹ́ sọ. Ẹ wo ìgbà tí wọ́n ra ilé tí wọ́n fún oníkálukú ní ilé, ìyẹn olórí quarters. Ṣé ẹ mọ̀ pé àwọn sisi wa gbogbo wọ́n yarí wọn kó kúrò nínú ààfin. There was a time tí èèyàn kan ti sọ pé kí kábíyèsí kó ààfin èmi sí inú compound wọn lẹ́yìn ààfin wọn káwọn wà ń bẹ̀. So ìgbà tí bàbá wèrè ńlá dẹ̀ ti gbé ìgbésẹ̀ tí wọ́n dẹ̀ lọ, bàbá wèrè ńlá wọ́n tún wò pé ọgbọ́n wo làwọn tó fẹ́ dá báyìí o. Ìgbà yẹn ni wọ́n fi lọ kọ́ tán renovate olórí quarters sí ẹ̀yìn palace tí a gbọ́ wípé èèyàn kan sọnà sí. So gbogbo àwọn nǹkan yìí wọ́n ti ní sùúrù tó, wọ́n ti dákẹ́ tó. Bọ̀ bí wọ́n ṣe ń dákẹ́, pàbó ni gbogbo ọ̀rọ̀ wọn ń já sí. So lórí ọ̀rọ̀ immunity yìí ni ìkan nínú àwọn uncle wọn wá bẹ̀ bàbá wèrè ńlá torí wọ́n gbọ́ wípé kábíyèsí ti gba ìlẹ̀kẹ̀ ọwọ́ wọn. Wọ́n ní nǹkan tí bàbá wèrè ńlá sọ bá ṣe gbọ́. Wọ́n ní kò sí ṣíṣe kò sí àìṣe. Àwọn ti bẹ̀rẹ̀ sí gbé ìgbésẹ̀ lórí immunity. Wọ́n ló kù abala méjì tí wọ́n máa ṣe lórí ọ̀rọ̀ immunity. Ṣé ẹ mọ̀ pé a sọ fún yín pé mẹ́ta ni wọ́n máa gba immunity lọ́wọ́ ẹ̀ nínú àwọn sisi wa gbogbo. So wọ́n ní ìgbà tí àwọn olóyè tí wọ́n dá sí ọ̀rọ̀ yẹn, wọ́n ní kábíyèsí ni ta ni ẹni náà tó jẹ́ pé tó bá ní ìyàwó tó bá bá ìyàwó ẹ̀ sọ̀rọ̀ ìyàwó ẹ̀ ò ní gbọ́. Wípé kẹ́ni yẹn kó dáhùn nínú àwọn tó wá bá wọn ṣe meeting yìí. Wípé àwọn ni ọkọ wọn, àwọn bá lórí ohun gbogbo ni. Wípé kí ló dé tó yẹ pé látìgbà táwọn ti ń bá àwọn sisi wa gbogbo yìí sọ̀rọ̀ wọn ò dá wọn lóhùn. And it's true. Ṣé ìgbà tí kábíyèsí ra lé tó bá jẹ́ pé wọ́n ti listen tí wọ́n ní pé open check ni wọ́n fún wọn tó ní kán lọ ra ilé tó wù wọ́n, kò má sí kankan tó dáhùn nínú wọn. So ìgbà tí wọ́n dẹ̀ ti gbégbèsẹ̀ láti ṣe, bàbá wèrè ńlá tún lọ ra ilé ẹyọ kọ̀ọ̀kan. Wọ́n fi kọ́kọ́rọ́ lé wọn lọ́wọ́ pé kán kó lọ sí inú ilé yẹn. Ṣé ẹ mọ̀ pé wọ́n gbọ́. So gbogbo àwọn nǹkan tí kábíyèsí sọ fún wọn pé ṣé àwọn ò tó sọ fún ìyàwó àwọn pé ibi báyìí mo fẹ́ kó gbé ni. Wọ́n ní wọn ò lè sọ̀rọ̀. Wọ́n ní so ìgbà tí wọ́n dẹ̀ ti lè sọ̀rọ̀ yẹn, wọ́n ti answer ìbéèrè àwọn. Wọ́n ti dáhùn ìbéèrè àwọn.
Ipe so nǹkan tí ojú wọn bá rí wọ́n máa fara mọ́ ni. Ipe because àwọn ò mọ nǹkan tí wọ́n tún fẹ́ káwọn ṣe. Bàbá Werinla ní sùúrù ẹ̀yin èèyàn lé. Tó bá jẹ́ à ń sọ̀rọ̀ nípa ọkùnrin á ra lé fún ẹ, á ní kó move lọ síbẹ̀. Àwọn tí wọn ò jọba gan ṣó lè gbó wọn lẹ́nu, á ń bèlè ta sí ọba. Kábíyèsí have tried. Wọ́n ti gbìyànjú tó. Ẹni tó bá ní wọn ò gbìyànjú tó, ẹni yẹn ó dàbí ẹni pé á gbé láti bẹ̀. Wọ́n ní bàbá Werinla ní gbogbo àwọn ọ̀rọ̀ tí wọ́n ń bá wọn sọ yìí, kó má bá wọn sọ mọ́, àwọn wà interested. Ipe because kó má dà sọ́rọ̀ àwọn ìyàwó àwọn ọmọ. Ipe àwọn lọ́kọ wọn, àwọn mọ nǹkan táwọn fẹ́. Àwọn mọ ìgbà tí àwọn fẹ́, àsìkò táwọn fẹ́ àti ibi táwọn bá fẹ́ kán gbé. Ipe so àwọn ò gba ipe àwọn ò kọ ipe wọ́n ń ṣe ìyàwó àwọn ni wọ́n. Ṣùgbọ́n àwọn right tí wọ́n ní wọn ò lè ní mọ́ nítorí pé àwọn ti ní sùúrù tó fún wọn. Òótọ́ ni kábíyèsí ní sùúrù. Sùúrù yìí kò tiẹ̀ ń ṣe kékeré tí bàbá Werinla ní. Wọ́n bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ nípa ìfẹ́ tí kábíyèsí ní sí Queen Naomi. Wọ́n ní ìfẹ́ yìí ti pọ̀ jù. Ipe kò jẹ́ kí kábíyèsí kan concentrate lórí àwọn nǹkan tí wọ́n ń ṣe. Ipe kí ló dé tó yẹ pé Queen Naomi nìkan ni kábíyèsí fi ìfẹ́ hàn. Kábíyèsí ní àwọn ò ní lè dáhùn question yẹn. So nítorí pé wọ́n sí ní position àwọn. Ipe tó bá wà ní position àwọn ni wọn ò ní sọ nǹkan tó ń sọ yẹn. Ṣé rí kábíyèsí wọ́n full of wisdom. Wọ́n ní ọgbọ́n ìjìnlẹ̀. Wọ́n dẹ̀ mọ àsìkò àti ìgbà tí wọ́n lè dáhùn ìbéèrè. Okay, ẹ fẹ́ máa compare ìfẹ́ tí kábíyèsí ní sí Queen Naomi pẹ̀lú àwọn sisi wa gbogbo yìí. Kò ṣeé ṣe. Kò ṣeé ṣe because a ti máa ń sọ ní gbogbo ìgbà pé ìfẹ́ ọkùnrin kì í ṣe fún gbogbo obìnrin. Ìfẹ́ ọkùnrin fún obìnrin kan ni. Lóòótọ́ wọ́n lè ní kí kábíyèsí máa fẹ́ obìnrin kan máa fẹ́ yàwó. Kò sí bí kábíyèsí bó ṣe fẹ́ love gbogbo wọn bákan náà. Ìfẹ́ tí kábíyèsí ní sí Dr. Elizabeth ó yàtọ̀ sí ìfẹ́ tí kábíyèsí ní sí Queen Naomi. Ìfẹ́ tí kábíyèsí ní sí Elizabeth ó yàtọ̀ sí èyí tí kábíyèsí ní sí àwọn sisi wa gbogbo yìí. Kábíyèsí rí gbogbo wọn lẹ́yọ kọ̀ọ̀kan, wọ́n dẹ̀ rí wọn tán. Okay, kí ló dé tí kábíyèsí ṣì ń jà yìí pé àwọn fẹ́ kí ìyàwó àwọn padà wá sí inú palace? Kábíyèsí ti fẹ́ obìnrin mélòó? Tìgbà tí kábíyèsí ti fẹ́ gbogbo wọn pátápátá kò má sí èyí tó dàbí Queen Naomi o. Wọ́n padà lọ bá ìfẹ́ wọn, ayọ̀ wọn, ìdùnnú wọn. So ìgbà tó ń dẹ̀ ti rí bẹ́ẹ̀, wọn ò lè sọ bí wọ́n ṣe ń feel. Àwọn ni wọ́n mọ bí wọ́n ṣe ń feel. Àwọn nǹkan tá a gbọ́ ní o ẹ̀yin ará ilé, wọ́n ní bàbá Werinla wọ́n ní ìfẹ́ tán ní sí Queen Naomi. Wọ́n ló kọjá bẹ́ẹ̀. Torí there was a time tá a gbọ́ pé ìkan nínú àwọn sisi wa gbogbo yìí ní kábíyèsí ò lè do without Queen Naomi. Ipe láàrin ọjọ́ mẹ́ta kábíyèsí àrí Queen Naomi ni. Ìfẹ́ ni. Ìfẹ́ òtítọ́ ni. Ìfẹ́ téèyàn bá ní tó jẹ́ pé kò lè sùn tí ò bá rí ẹni bí ọkàn ẹ̀. Ìfẹ́ òtítọ́ ni. Ibí ni màá fi òpin gist sílẹ̀ ní agbára Ọlọ́run tó bá tún dọ̀la. A tún máa mú gist wá fún yín. Ẹ̀yin èèyàn lé mi rí kẹ́ comment o. Ẹ dẹ̀ mọ̀ pé prize giveaway ń bọ̀ ní October 15. Ẹ máa comment, ẹ máa like, ẹ máa share. Inú bí láti máa mú èèyàn 5 tá fẹ́ mú. Bí mo ṣe máa ń sọ gbogbo àwọn nǹkan yìí, a fi ojú rí. Èyí tí wọ́n pè ní allege, agbọ́ ni. Adẹ̀ní ká wá torchlight ẹ̀ fún yín. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ mi ní ilé lóko àti lẹ́yìn odi. Ọlọ́run Elédùmarè ọba láàánú aṣàánú fún gbogbo yín. Follow mi lórí Oore-ọ̀fẹ́ Gist TV. Ibẹ̀ ni a ti máa mú àwọn celebrity gist wá àti reality gist. Mo dúpẹ́ fún gbogbo àdúrótì yín, ẹ̀yin subscribers. Ọlọ́run á nífẹ̀ẹ́ yín o. Gbogbo nǹkan tẹ́ bá ń dáwọ́lé á máa yọrí sí rere o ní agbára Ọlọ́run. Ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí thumbs up o. Please share, like and subscribe. God bless you all. Mashola Gist TV. Love you all.